níbi ọdún méje sẹ́yìn láyé Aláàfin Adéyẹmí tí mo lọ meet President Buhari pẹ̀lú lẹ́tà bàbá Aláàfin àwọn kan ní lọ gé kinní pé no ọ̀kan wà tó jẹ́ pé of recent níbi DSS náà ti já mi pé eléyìí náà tó wá control Nàìjíríà àwọn ọ̀tá yẹn ń bẹ bẹ́ẹ̀ àwọn kan bẹ tá a sì jọ ń bọ̀ láti ilẹ̀ ìlú Ìbàdàn náà tinú ń bí àwọn náà pé ọ̀nà ọ̀bọ ní gbégbà wáì tó jóun nìkan wáì tó jóun nìkan ló fà tẹ́lómi ọba sọ̀rọ̀ yóò ní olóṣèlú ni mi ò dẹ̀ dípò míì mú iláyé lẹ́yìn tó jọmọ́ Islam èyí tí mo ṣẹ̀ṣẹ̀ ń dì mú ń sìn lè tó ní sí with agriculture tí Islam ò dẹ̀ tako mo wà lórí ìyẹn mo ń bá a lọ bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn yìí náà làjọ ń súnmọ́ra wa ẹlòmíì gan sọ fún mi pé dákun bẹ́ẹ̀ mi náà bẹ lọ́hùn bọ́ bá kó ń kó yìí kọ́ lọ́hùn ó gbé mi náà bẹ́ẹ̀ mo gbìyànjú fẹ́ lòmíì náà ọlọ́hùn ò gbà ọ̀tá yẹn multiply sí lójoojúmọ́ kó tó wá di December last year àwọn olóṣèlú kan ní à ń rí ipò méjì ni mo dì mú tí mo ń lé nígbà yẹn mo ń lé chairman National Art Commission mo mọ àwọn alágbára tán bá mi dìde sí mo tún wá ń lé ipò ìmáàmù ìlú mi èmi ò wá yọjú pé mo fẹ́ ṣe ipò yẹn ní bíbí èmi ló tọ́ sí jù ní tẹ̀kọ́ wọ́n mọ̀ pé Ọlọ́run ṣàánú mi ní tẹ̀sípọ́ṣọ̀ wọ́n mọ̀ pé Ọlọ́run ṣàánú mi mi wá fẹ́ kẹ́nìkan kan wọ́n mọ̀ pé mo tiẹ̀ ń dupò yìí ẹnu arábìnrin yìí ló kọ́kọ́ gbé jáde nígbà tí jáde ní tí mo gbé pamọ́ kì í síta torí mi ń bẹ̀rù pé àwọn olóṣèlú tí wọ́n ti sọ̀rọ̀ Islam di bí ìgbìyàn fẹ́ dupò gómìnà yìí mi mọ̀ bí tí wọ́n bá yọ sí mi káráyé ọmọ gbọ̀tán kó má dàbá mi kò jẹ́ kí n sọ fáráyé wọ́n ti politicize tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ bí ẹ bá fẹ́ yan ìmáàmù ìlú wọ́n máa yan tẹ́nìkan yín mọ̀ pé yan kankan ni ẹ̀kẹta tí bàbá mi ó fi orúkọ mi síbẹ̀ pé kí n dupò léléyìí ẹ̀kẹta yìí ẹlẹ́ẹ̀kẹrin yìí gan mi ò show interest ẹrú Ọlọ́run kan bí mi mo ní mi ò ní interest pé n tọ́lọ̀ ń ṣe fún mi náà ayé ó pọ̀ kọjá yẹn ibi mọ̀ ń lọ́pọ̀ láyé mi ìfẹ́ tí ó dá mi jókòó sójú kan bẹ̀tí ń gba àwọn fámìlì mi tán lọ bá bàbá Mudiru Markaz àfidọ́ olówó àrọ̀há bàbá pa láṣẹ fún mi gbogbo wọn lọ bá wọn tí wọn mọ̀ pé mi lè kọ̀rọ̀ sí èèyàn mẹ́rin ní àlọ́ba mo wá ní wá tó bá jẹ́ pé n tẹ́ ẹ fẹ́ nu kò sí nǹkan tó burú mbẹ̀ ìjọ mo ti sọ wípé ọ̀kẹ́ ẹ submit orúkọ mi ntọ́lọ̀ ń bá dá lẹ́jọ́ máa fara mọ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ wípé mo sì ń lé àwọn ipò kan ní federal ní national tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islam mo sì ń lé ipò kan tó ní í ṣe pẹ̀lú tó ní í ṣe pẹ̀lú West Africa òun náà ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islam gbogbo àràkáàtì yẹn ń bí ẹlòmíín nú sóhun nìkan ni ó wá pọ̀ eléyìí bẹ́ẹ̀ ni mo ń wo experience tọ́lọ̀ fún mi pé kò gbọ́dọ̀ waste mo gbọ́dọ̀ fi serve wọ́n wá sọ kínní yẹn di òṣèlú tó burúkú jáì bí ìgbèyàn fẹ́ dupò gómìnà ni wọ́n sọ kínní ń dà wàhálà yìí pọ̀ kò wá sẹ́ni méjì tí ń ṣèbàjẹ́ rẹ̀ tó jà kí ó gba góòlù lọ ọ̀rọ̀ mi wá dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá Tinubu tó jẹ́ pé ńgbà tó fẹ́ ṣe president ẹ wo adúrú èbú ẹ wo adúrú èpè ẹ wo adúrú orin burúkú bàbá wẹ no well ìdè sáńgé èmi ló kan wọ́n sì kọ orin yẹn ó dẹ̀dùn bẹ́ẹ̀ tí bàbá Tinubu ó wẹ̀yìn he keep on moving tọ́lọ̀ fi ní kó débẹ̀ ẹ mọ iye pásítọ̀ tó ní Tinubu ò lè débẹ̀ ni ẹ mọ iye aláwo tó ní Tinubu ò lè débẹ̀ ni ẹ mọ iye gbogbo àwọn tí wọ́n blọọkù wé rẹ̀ wàláhì bọ́rọ̀ mi ṣe rí lórí ọ̀rọ̀ ìmáàmù Ọ̀yọ́ tí mo fojú di pé eléyìí kéré nínú nǹkan bẹ́ẹ̀ mi bá dẹ̀ ní nǹkan kéré tí mo bá ti rí pé àwọn èèyàn ń dùjú mo máa ń gbé sórí pé ntọ́lọ́ ń fẹ́ fún mi kankan ni èyí tí táwọn èèyàn bá struggle pẹ̀lú mi ò kí ń gbà bẹ́ẹ̀ torí láti kékeré mi fìlà tí táwọn èèyàn bá rí pé mò ń wọ aṣọ kan àwọn ọ̀rẹ́ mi ó máa kọ́pì ẹ̀ tán bá rí pé bákan ni mo ṣe ń dé fìlà àwọn tí ó máa kọ́pì ẹ̀ wà láti kékeré mi ni mo ti mọ̀ yẹn bẹ́ẹ̀ pé tí ó bá wúlò fún mi àwọn yóò ṣe kéta rẹ̀ tí ó pọ̀ ìyẹn ló wá jẹ́ kémi náà wá kọ bí ara dà pé kò sí tó burú bẹ́ẹ̀ is my right bàbá mi là kọ́kọ́ ìmáàmù lọ́yọ̀ òun ló tẹ̀ lálàáfin àti Ìbàdàn yọ náà we have the history kí ló wá burú bẹ́ẹ̀ tó bá sì jẹ́ pé kọ́ má bàa dí wàásí mi lọ́wọ́ ni bàbá ìmáàmù Ọ̀fà ń ṣe wàásí kiri náà kò dí wọn lọ́wọ́
kí ló burú ńbẹ̀ bet àwọn olóṣèlú yìí gbàgbọ́ wípé máa block chance àwọn torí àmọ̀ pé mi ní dáwọ́ bọ̀ òdodo ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ kí n wá ní ọ̀tá tó pọ̀ jù lọ́rọ̀ peaceful coexistence ọ̀rọ̀ ẹ má bú Kristẹni ẹ má bú àwọn traditionalists ẹ jẹ́ àjọ ṣe ẹ jẹ́ àjọ gbé lálàáfíà ibo Kùránì tí ni ó ṣépè lẹ́sìn wọn ìyẹn fún mi ní ọ̀tá tó pọ̀ jù láyé ní àwọn ọ̀tá tí mi ò expect tí n bá ń ṣe wá sí báyìí wọ́n kọ́mẹ́ǹtì síbẹ̀ ní agbámúnáfìkì kèfèrí àkọ́kọ́ akéwúgbòrìṣà akéwúgbà pásítọ̀ wọn gbogbo péjì mi ní ẹja gbà tán wọ́n já péjì mi gbà tán wọ́n tún lọ wọ gbogbo WhatsApp mi tí ìmọ̀ bí wọ́n ṣe tún já WhatsApp gbà kí ló le tó báyìí mi ò dẹ̀ kúrò lórí ọ̀rọ̀ yẹn dè ní àárọ̀ yìí àjọ gbé lálàáfíà ní ẹ̀sìn láàní dàpọ̀ ẹ wo gbogbo àwọn ọ̀tá tí mo kà sílẹ̀ yìí àwọn ni wá kóra wọn jọ àwọn ni wá ń fà mí lẹ́sẹ̀ pé ò ní lọ sẹ́ẹ̀ ló wá jẹ́ kémi náà ká kíní yẹn kún until ìgbà tó wá di January this year no be last year arábìnrin yìí tí mo nífẹ̀ẹ́ bí ojú tó jẹ́ pé ẹ̀ẹ̀mejì ni mo jí délé ẹ̀ lóru níjọ́ tí wọ́n fẹ́ pa níjọ́ tí wọ́n dètè àti máa gbé òwò ẹ̀ jáde máa pe lóru níjọ́ mi máa ní so ti sùn yóò lẹ́gbọ̀n mi ti sùn mi rórun sùn máa tún ṣe wáàsí máa tún ṣe wáàsí máa tún ṣe wáàsí yóò lórun tí ẹ ti ń kùn mí máa lọ sùn dákun Ọlọ́run ní pa ọ́ báyìí mo dọ̀ka gbogbo fámìlì ẹ̀ all of a sudden ni mo rí pé ọlọ́nchi èébú yẹn l'Ógbómọ̀ṣọ́ ó kúrò níbẹ̀ níjọ́ tó l'Ógbómọ̀ṣọ́ ọkọ̀ lájọ́ ọ̀dọ̀ mi lọ́wà kí lọ́wọ́ kan èébú mi ó kúrò ńbẹ̀ ó lọ sí Lòbú ó parọ́ mọ́ mi ó ní mo sọ wípé ntójú rẹ̀ ó rí wàláhì mo fi Ọlọ́run tó dá ẹ̀mí mi búra mi sọ tó jọ Allah tí n bá dẹ̀ sọ ìbádà mi mo fi búra níwájú Ọlọ́run ọ̀tọ̀ ni tí mo wí mo rí pé ó ti tó sáré change ẹ̀ ìgbà yẹn ni mo ti ń fura pé nǹkan kan ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá bi arábìnrin yìí dọ̀la kò lè sọ pé ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ni the only ẹ̀ṣẹ̀ tó lè sọ ni pé ó ní mọ́ kí n mọ́ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ gangan kí lẹ̀ṣẹ̀ mi gan tó fi wá di èébú ojoojúmọ́ èébú àwọn tí wọn ò mọ nǹkan tó ti ṣẹlẹ̀ kọjá mo ń drive lọ níjọ́ kan ni wọ́n pè mí pé ọ̀kan nínú ẹbí mi tó gbọ́ èébú yẹn ó land hospital pé kí ló dé tí wọ́n fẹ́ bá yé àfáà jẹ́ báyìí ó sì land hospital Ọlọ́run ni ò pa Allah èmi náà drive lọ́jọ́ kan ni mo lọ ṣe tí ò yẹ kí n ṣe mi ìfẹ́ káwọn èèyàn ó mọ̀ pé mò ń gbọ́ èébú yẹn mo wá èmi nìkan mo wá wà nínú mọ́tò mo wá ń play èébú yẹn èébú tó máa ń dùn yàn jù ní èébú olólùfẹ́ èèyàn téèyàn súnmọ́ra èèyàn lè má ka gbogbo èébú yòókù kún pé rubbish ni níbi tí mo ti ń gbọ́ kíní yẹn tó gbé èébú kan tó gbé èébú yẹn dé level pé obìnrin 10 ńlọ bá sùn gbogbo wọn ni mo sì lọ fún mọ́tò kọlù mọ́tò tó wà wájú mi Allah mọ́tò tó wà wájú mi fan àfìgbà mo tún mọ́tò rẹ̀ ṣe over 200,000 mọ́tò tèmi gangan àti bọ́mbà àti gbogbo ẹ̀ mo lọ ra ńlá dípọ̀ mo ná over 1 million naira àti John ní ti gbọ́ ìbú yẹn mọ́ ẹ máa wo ohun tó ti ṣẹlẹ̀ kọjá látara ọmọbìnrin yẹn kọ́ ló ń sọ̀rọ̀ o wọn kò sí nínú ni o kì í ṣèyàn bẹ́ẹ̀ o wọn kò sí nínú ni ó wá jẹ́ pé gbogbo irọ́ tí àwọn olóṣèlú yìí ń pa mọ́ mi láti fi blọ́ọ̀kì mi the same irọ́ lòun náà ń gbé jáde ó wá jẹ́ kó easy láti lọ́pọ̀ mọ́ra wọn pé àwọn olóṣèlú yìí ni a gbéṣẹ́ fún pàápàá jùlọ pẹ̀lú àwọn evidence kan tá a padà rí pé kí ló le tó báyìí ìbá jẹ́ mọ́ mọ́ ọ̀yọ́ Ọlọ́run ṣàánú mi I remain a notable Islamic preacher òun kọ́ ni ó jẹ́ kọ́ ni ó kì í ṣe ipò yẹn ni ó sọ mí di nǹkan Ọlọ́run ti ní máa jẹ́ nǹkan bẹ̀tí inú mi ó dùn kí n sáàfù pẹ̀lú ọba pa àjọ tó lu wa ṣe àjọ gbèlú wa gòkè inú mi ó dùn kan kó wà ní àkọsílẹ̀ mi pé mo contribute sí gíga ìlú mi tí n bá bẹ ń bẹ̀ àfa àwọn ni ó wà nílẹ̀ Yorùbá tí ó bú ìlú mi
tí n bá ń bẹ ń bẹ ìmáàmù wo ni ọláyà tí ó sọ pé lù mí tàbọ̀ bá lù mí ló fẹ́ fi ta yín ibo ló ti ń bọ̀ nílẹ̀ Yorùbá yìí ní Nàìjíríà yìí gbogbo yẹn ni mò ń rò kó tó wá di pé ọ̀rọ̀ DSS kì í ṣe DSS pé wọ́n wí lórí fóònù o màá post ẹ̀ lọ́la wọ́n kọ́ ni is a petition mo Lawal ló kọ petition yẹn ni lọ́yà tó kọ wọ́n send ẹ̀ sí DSS office l'Abuja headquarter l'Abuja headquarter mo mọ ẹrú Ọlọ́run kan ní Nàìjíríà tí mo pè tó gbégbésẹ̀ tí wọ́n fi ní kí n má wá Abuja pé ẹ gbàgbé ọ̀rọ̀ kékeré ni wọ́n á send ẹ̀ sọ́yọ́ state ẹ lọ kọ statement ní ọ̀dọ̀ àwọn DSS Ọ̀yọ́ state kí ni mo ṣe tí mo fi di terrorist gbogbo tí mo ń wí yìí ní gbọ́n mi lówó mo bá pa owó lẹ̀ báyìí ibẹ̀ ni ó bá lọ mo pa owó lẹ̀ báyìí ibẹ̀ ni ó bá lọ mo wá lọ síbẹ̀ mo lọ kọ statement nígbà mo tún dọ́dọ̀ àwọn DSS wọ́n tún yọ mí jáde fún mi ọ̀tọ̀ lélẹ̀ tẹ́ fi invite mi ọ̀tọ̀ tún lélẹ̀ yìí tó fi wá di time tí ẹni tó ń jẹ́ orúkọ mi fi lọ gba visa tán dẹ̀ deny rẹ̀ pé wọ́n ní terrorist lórúkọ yìí ẹ mọ̀ pé kì í ṣe pé wọ́n send ẹ̀ sí DSS nìkan wọ́n post ẹ̀ sí gbogbo social media tẹ́ pé nígbà yẹn bẹ́ẹ̀ dórí WhatsApp mo rí bẹ́ẹ̀ dórí TikTok bẹ́ẹ̀ dórí everywhere gbogbo Facebook yẹn gbówó lé lórí ìyẹn ló jẹ́ kán rí kinní yẹn ní embassy ìgbà mi ti wá gbọ́ pé wọ́n question ọ̀kan nínú ẹni tó ń jẹ́ orúkọ mi mo ní mi ní lọ àjọ̀dún yìí mọ́ kọ́rọ̀ mi ọmọ lọ dàbí ti gùn mí UK tí mo fẹ́ lọ mo fagilé màá wà ní Nàìjíríà tọ́lọ́hún fi ní kí n rí òpin fìtínà yìí mi mọ̀ táwọn èèyàn bá bi ní pé kí n lè ṣe fún arábìnrin màá ní mi mọ̀ wàláì mi mọ̀ ẹnìkan bi mí jọkùn mi dẹ̀ ń bọ́ lójú mi pé kò yé mi mọ̀ tí mo ṣe fún gbogbo bísínẹ́sì mi ló ti ń wó tán lọ gbogbo ọjà mi ló ti ń wó tán lọ àwọn èèyàn ń sá fún mi àwọn èèyàn ń sá fún mi mọ́tò l'accident bísínẹ́sì ń wó gbogbo ẹ̀ ń dàlúra wọn lọ́tún lọ́sì mo ń pè àwọn èèyàn ń pé ẹ lọ bẹ́ẹ̀ mu tí mo bá lọ bẹ́ẹ̀ mo ti dẹrú ẹ̀ nìyẹn mi ò lè bẹ̀bẹ̀ náà mo ti dẹrú nìyẹn mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fáwọn tọ́lọ́run kó tì mí ó bẹ̀rẹ̀ látòrí arákùnrin yẹn tí ń fẹ́ dárúkọ ẹ̀ tó jẹ́ Mágàjí ilẹ̀ Ìbàdàn àti àwọn míì tí a mú mi dúró lásìkò àdánwò yẹn ọmọ mi kan tó wà nílé ẹ̀kọ́ gíga kan ọ̀kan ní yunifásitì ó pè mí níjọ́ kan ó dẹ̀ bú ẹkún mo ní kí ló dé onídàájì ní tí wọ́n sọ ń pa yín lórí íńtánẹ́ẹ̀tì ni ó yẹ kó wọ́n exam láàárọ̀ yìí òun ò lè kọ́ anything l'exam hall torí tèmi ló fi kọ́ anything l'exam hall ó ní tí ń sọ lórí íńtánẹ́ẹ̀tì yìí burú gan ó burú gan inú òun bàjẹ́ gan mo bùn ọmọ yẹn sùúrù pé dákun Ọlọ́run ó jẹ́ aborí fìtínà yìí obìnrin yìí gangan kọ́ ni problem kì í ṣèyàn bẹ́ẹ̀ o àwọn olóṣèlú kan náà wà lábẹ́ ọ̀rọ̀ yìí orí ìyẹn ni mo wà tí wọ́n fi tún gbé egungun jáde tó ń tẹ́ ń sọ pé akéwù Taofiki ọmọ akéwù gba góòlù òun ni kó ṣe ìmáàmù kí ló le tó báyìí kí ni problem yín báyìí èmi gan bẹ̀rẹ̀ sí ní rù torí pé mo mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹran ọrùn mi ọ̀gá díẹ̀ ó di pé fìlà ń lọ sàlẹ̀ mo ní ó wá dojú ẹ̀ báyìí torí èmi gangan ò máa gbọ́ ìbú yẹn mọ́ ara London ń pè mí ara America ń pè mí Russia everywhere tíran Yorùbá wà kí ni mo ṣe mi náà sọ pé mi ìmọ̀ tí mo ṣe kò yé mi ẹ wá lọ́ọ̀bẹ̀ tí n bá lọ́ọ̀bẹ̀ mo ti dẹrú ẹ̀ nìyẹn ó bẹ́tà kọ́mọkùnrin kú with courage ju kọ́mọkùnrin kú pẹ̀lú ojo lọ ọ̀rọ̀ yóò lójútùú njọ́ kan ńgbà mo wá rí pé ọ̀rọ̀ yìí tí n bá ṣọ́ra ọ̀kan nínú fámìlì mi lè kú ló jẹ́ lọ sí court mo wá wà well calculated tí n bá gbé kéèsì dúró nìbàdàn nìkan àwọn olóṣèlú yìí ó tọwọ́ bọ kéèsì yẹn wọn ní jẹ́ kí n rọ́nà lọ ńgbà mo dẹ̀ lọ́fíìsì nílọrin mo nílé tí mo ń gbé ńlọrin ọ̀kan nínú àwọn ìyàwó mi Haúsá ni ọmọ Ìlọrin ni mo tún lánàá níbẹ̀ mo nílé ńbẹ̀ mo lọ́fíìsì ńbẹ̀ ní ganan if that should be the case ẹgbẹ́ kéèsì dúró ń bì wọn ní olóṣèlú yẹn ò ní lè tọwọ́ bọ̀ níbí àwa náà mọ̀ọ́yàn níbí
a sì mọ̀ pé ìlú Ìlọrin wọ́n bá mi fìbẹ̀rù Ọlọ́run ṣe a bá bẹ̀rẹ̀ kéèsì ẹ̀mẹ́rin ni mò ń pò yí kóòtù máa lọ máa padà máa lọ máa padà omi torí mi ò kí ń sábà sún ọ́fíìsì mi mo fa àwọn èèyàn síbẹ̀ ó fi wá di ẹlẹ́ẹ̀kẹrin gbogbo ìgbà yẹn náà ebú yẹn ò stop ìbálórúkọ jẹ́ yẹn ò stop ẹ mọ̀ tó bá dé lẹ́fù kan ìyàwó ilé ó bí yàn pé ẹ sì lẹ́ẹ̀ ní nǹkan pọ̀ ẹ sì lẹ́ẹ̀ rí òhò ara yín ṣé bó ń lọ sọ yẹ ẹ̀gbọ́n tó ń wí ni kò rí bẹ́ẹ̀ ó fi dórí ọ̀rọ̀ àké ìyẹn náà bà mí lẹ́rù pé ha Ọlọ́run tó bá jẹ́ pé mo fi àké sí gbẹ́rẹ́ rí ó kù mí ọkọjọ́ tí ń pàdé rẹ o. Allah. Kí ló fa gbogbo fabrication yìí business mi ń dàrú inú ilé mi gan dàrú àwọn ìyàwó gan fẹ́ trust mi mọ́ torí wọ́n believe pé ẹni tó súnmọ́ mi dáadáa lẹ́ni tó ń sọ̀rọ̀ yìí fìtínà yẹn wá dé la fi wá dèrò Ìlọrin àwọn tí ń béèrè pé why tán lọ sí Ìlọrin justice ń bẹ ń Ìlọrin ju àwọn kóòtù ilẹ̀ Yorùbá lọ reason ni pé penal code ń bẹ ní Ìlọrin ọlọ́pàá lẹ́gbẹ̀ẹ́ kéèsì lé lọ criminal charges ọlọ́pàá ilẹ̀ Yorùbá wọ́n fún yín ní babalẹ̀ headache mo mọ tójú mi rí láàrin àwọn Èkó sí Òṣogbo mo mọ tí ojú mi rí lórí àwọn kéèsì ẹ mọ́ bu àwọn àfáàmọ́ àmọ́ tó bá jẹ́ Ìlọrin ni kóòtù ni ó sọ mọ́nu ń tọ̀hún direct nídìí ọlọ́pàá tẹ́ ẹ bá ti jẹ́ pé ẹni lé ń bẹ̀ ẹ rí wípé Ìlọrin Òkè-Kúrá tí popular ju gbogbo prison tó wà nílẹ̀ Yorùbá lọ torí páwọn yẹn rí justice ni wọ́n ń tètè wọ́n ń rọ́wọ́ tìbọ̀ àwọn náà perfect o bẹ̀tì ìlú Ìlọrin ìlú àlùbáríkà ni tó bá fẹ́ wọ kóòtù lẹ̀ Yorùbá o gbọ́dọ̀ sí fìlà tó bá fẹ́ wọ kóòtù lẹ̀ Yorùbá o lè sí fìlà tó bá dé kóòtù ti Ìlọrin gbogbo gìràgìrà kóòtù lẹ̀ Yorùbá kò sí ńbẹ̀ you feel relax tó bá wà níbẹ̀ ó fi wá di ọjọ́ tá a jọ wá pàdé fúngbà àkọ́kọ́ adájọ́ tí ó tẹ́jọ́ yẹn ń bẹ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ò má bàṣẹ rẹ̀ jẹ́ láyé àtọ́jọ́ náà èmi gan ò mọ̀ pa àfà ládájọ́ yẹn ó ń káyà Kùránì bígbà tí yẹn mú omi lẹ́nu ni pé kò sí ń tẹ́yìn méjèèjì ká nínú kéwú tèmi náà mọ̀ adájọ́ yẹn wá ní ntí mo fẹ́ tẹ́lẹ̀ ni pé èní mo ti decide pé máa pe ẹ̀yin méjèèjì pé ẹ má jà dójú ti Islam máa bá yín parí ẹ̀ kí n tó wá gbúrò èébú tèmi náà lórí íńtánẹ́ẹ̀tì kì í sọ ọmọ tó níran kì í sọ ọmọ ó dẹ̀ sọ ó ní wàláhí mo fà á lọ́lọ́run lọ́wọ́ mi ní gbẹ̀san àmọ́ nítorí pé orí kóòtù fín màá gbé ìgbésẹ̀ tí wàá gbé náà ọjọ́ kan péré ni o kò ní péjọ méjì lọ tó bá dàárọ̀ làwa bá mi wàá yanjú tó bá yẹn ó dẹ̀ káyà Qur'an tó fi ṣe tàkíkù ẹ̀ pé òun ò ní sàbùsí fẹ́nìkan ó dẹ̀ sọ ó ní kò bí mi nú bẹ́yẹn bá ní mi ò níran èmi gangan mọ̀ pé ara pride ran mi ni mi ní gbẹ̀san o bẹ̀tù mo fà é lọ́nà lọ́wọ́ ẹnìkan bá ní agbára làwọn lò táwọn fi bẹ́ẹ̀lì ẹnìkan jọ́ kejì rọ́ ni o Allah adájọ́ yẹn ti sọ ká tó kúrò ń bẹ̀ ń jọ yẹn ntí ò wá yí àwọn èèyàn ni pé kéèsì tèmi wá gbé lọ Ìlọrin tí mo poyìpoyì kéèsì yẹn ò tí bẹ̀rẹ̀ dìsìn wọn àti bẹ̀rẹ̀ kéèsì mi gàgà diversion nìyẹn ọ̀rẹ́ mi Mágàjí tó jẹ́ olóṣèlú ló ti sọ fún mi nígbà àwọn olóṣèlú yẹn tọ́rọ̀ yẹn ti ń le ó ní wọ́n á lo DD fún yín mo ní o tún gbèdé o èwo ló ń jẹ́ DD ó ní a bá fẹ́ dìbò gómìnà yìí tá a máa lónù DD kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ó ní wọ́n máa discredit yín wọ́n dẹ̀ máa divert attention yín so ẹ keep ọkàn yín sọ́nà kan bẹ́ẹ̀ kódà bẹ́ẹ̀ fẹ́ fi gbogbo ọwọ́ mú kíní ìtẹ́lẹ̀ lọ fi gbogbo ara mu wọ́n rí oore kan pé ẹ̀sẹ̀ lóore kan ni wọ́n fẹ́ block ẹ̀ wọ́n máa discredit yín wọ́n máa bà yín lórúkọ jẹ́ kórúkọ yín ó lè bàjẹ́ kẹ́ni tàṣẹ ń bẹ lọ́wọ́ ẹ̀ kó lè sọ pé no ẹ̀mẹ́lẹ̀ kúrò wọ́n sì máa divert attention yín wò ní jẹ́ kẹ́ concentrate ọjọ́ tí mo wá fẹ́ gbàgbọ́ pò dodo ni mo wà lọ́dọ̀ ẹrú Ọlọ́run kan ló pe ọ̀kan nínú àwọn tí wọ́n lé kokoko lórí ọ̀rọ̀ yìí
mo fi Ọlọ́run búra mo dẹ̀ sun ẹkún fún bí wákàtí méjì lẹ́ni tí mo kú lọ́dọ̀ rẹ̀ níbi ìjẹta tí mo pè lórí fóònù tó dẹ̀ pọ́n mi lé ẹnìyẹn ò mọ̀ pé irú ọ̀rọ̀ tí ó sọ nìyẹn ó ti gbé sí spíkà nígbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nìyẹn fẹ́ gbé kú mo ní no ẹ má gbé kú ẹ bá gbé kú má dùn jà yín mo fetí ara mi gbọ́ pé ẹ mọ̀ ni òun lọ lórí gbogbo kóòtù Ọ̀yọ́ state kò sí courtism tí bẹ l'Ọ̀yọ́ state ọmọ nípa èmi gbogbo àwọn ìyàwó ní ọba sùn tán ẹ máa fi méjèèjì tí mo wí ẹ fi máa wé ọ̀rọ̀ tẹ́nìyẹn sọ gbogbo ìyàwó ní ọba sùn tán òun náà lóbìnrin mẹ́wàá ní ẹ̀sùn kó wá sọ́dọ̀ òun pé ọba wọn sùn àwọn obìnrin tẹ́ ń bẹ lórí platform matchmaking mi lọ́wọ́lọ́wọ́ báyìí they are 1,850 mélòó mo fẹ́ hákì mọ́lẹ̀ bẹ́ẹ̀ tó fi di pé gbogbo wọn ní bá sùn 1,850 women tó kálukú dẹ̀ rọ́kọ tiẹ̀ tán rí ìyàwó tiwọn àwa la kọ́kọ́ ṣe the first mass wedding nílẹ̀ Yorùbá ní 2017 èmi ni mo kọ́kọ́ ṣe tá a jọyìn ọkọ àtìyàwó 100 pọ̀ lọ́jà àbá bàbá ìmáàmù tòní ni wá jọyìn wọn pọ̀ a ti bẹ̀rẹ̀ program yẹn ti pẹ́ ọ̀rọ̀ pé òun lọ lórí kọ́ọ̀tì òun náà sọ pé ó ń fà ké sí gbẹ́rẹ́ ó ti jọra wọn gbogbo tí mo fetí gbọ́njọ́ yẹn ni mo link pọ̀ tó dẹ̀ ń jọra wọn pé okay ó yé mi báyìí ìbàjẹ́ yẹn pọ̀ tí mo gbọ́ kódà mo gbọ́ tẹ́nìyẹn sọ pé ẹni tí ò kíjímọ̀ fáwọn èèyàn rí 15 years ni mo fi kíjímọ̀ ní ìgboro owó dé lọ́yọ̀ọ́ mosque mi wà ní mosque tó máa ń kún jù because Arabic àtòyìnbó ni mo fi máa ń ṣe khutbah jimá ẹbí àwọn tó wà lówódé lọ́yọ̀ọ́ Arabic àtòyìnbó ni mo fi máa tá àti ẹ̀ tí tó báyìí nígbà yẹn àtàwọn ìbàjẹ́ míì tó bu àyà tí mo gbọ́ tètè mi fẹ́ lè ya ẹ wá mọ̀ tó burú mbẹ̀ ẹni tó wá sọ̀rọ̀ yìí kò sí n tó lè ṣẹlẹ̀ mi ò lè bàjá Allah nítorí àwọn ìdí kódà bí n bá níyàwó tó bímọ lọ́la òní lọ́ba bùkátà rẹ dé o ìyàwó mi bímọ a lè jà gbogbo tí ń ṣe yẹn ọ̀sọ́dọ̀tá mi kí n kàn wà careful lásìkò yìí ká fi parí eléyìí ni tá a bá parí ọ̀rọ̀ yìí tán ẹ lọ kọ sílẹ̀ níjọ́ tí wọ́n bá ti announce mọ́mú Ọ̀yọ́ ó jẹ́ mi ni o ó tún jẹ́ mi ni o ẹ rí péjọ yẹn ni gbogbo ariwo yóò ti lọlẹ̀ Allah ọjọ́ yẹn ni ó ti lọlẹ̀ n tó fariwo gangan nìyẹn láti discredit mi àti láti divert attention mi tó bá wá jẹ́ pé yín lẹ forí kó jábìn tó báyìí ta ló fẹ́ blame yín pa ẹ lọ sí court torí kóòtù náà ni òpin ìrètí tálíkà bó tiẹ̀ jẹ́ pé mo mọye millions owó epo ni mo fẹ́ kà ní àbíjọ́ tá a wọlé lóru wọ́n wá fìtínà mi débi pé mo sì gbẹ́ hóhóhó ó dé lẹ́fù kankan tẹ́mi náà ní ẹ wo ẹ pé kí ni yọ gbẹ̀mí mi ẹ jẹ́ a máa wo tọ́lọ́hún ó ṣe bọ̀ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ pé dáadáa lọ́lọ́hún ṣe torí mo jẹ́rìí ọba tọ́lọ́hún fún wa lọ́yọ̀ọ́ pé ẹni tó gbárí ni wọ́n máa ń pòwe kan lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ ni wọ́n máa ń kì pé alátàǹpòpò tó ṣe bí ìgbà tọ́bọ̀ ọlọ́gbọ́n nú Ọ̀yọ́ lọ́gbọ́n nú tinú Ọ̀yọ́ lọ́yọ́ ń ṣe. Allah Ìbàdàn tí wọ́n bá ń wá brain ẹ lọ Ìbàdàn Ìbàdàn máa ń búyàn Ìbàdàn ò ní bú ọ kán mọ̀ tán kọ́ ọ lẹ́kọ̀ọ́ tí Ìbàdàn bá bú ọ ó rí ẹ̀kọ́ tó mú nú ebú pé èébú wisdom lélẹ̀ lọ gbọ́ Saheed Òṣùpá sóòrò pọ́nrin lásán ni ọba orin kọ́ ni orin tó gbọ́ tó ṣe kí orí àwa tá a já àfa àgbọn tá a bá gbọ́ orin Saheed Òṣùpá ń gbà mí ìyẹn máa fọwọ́ gbárí ni n ti ń jẹ́ Ìbàdàn nu Ìbàdàn kì í sì jagun tí wọn ò ṣú ọ̀pá wọn òun mo wá rí pé méjèèjì ò sínú gbogbo èébú yìí